Ẹ kú dédé àsìkò yín gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú aṣojú rere tí a rí gbà. A dúpẹ́ fún ìwàláàyè tí ẹ mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára. Ògo yín ní ọlá ní fún orúkọ yín o. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí a rí ẹni ọjọ́ ẹtì. Bákan náà ni a sì gbàdúrà pé gbogbo tó jẹ́ ẹtì láyé wa, nílé wa, lẹ́bí wa, gbogbo tó jẹ́ ẹtì tí kò jẹ́ ká lọ síwájú, lẹ́yìn Olúwa yóò mú kúrò ní orúkọ Jésù. Àti gbogbo ohun tó jẹ́ ẹtì tí ó fi ìdákẹ́rọ́rọ́ sínú ayé wa tí kò jẹ́ kí ayé wa kó gbèrú, Ọlọ́run yóò mú kúrò lénìí ní orúkọ Jésù. Ọ̀rọ̀ ẹni kò ní dá wa lẹ́bi o, yóò ṣe ayé àti ọkàn wa ní rere nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ ẹtì ọjọ́ 11 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé ìdí tí Ọlọ́run fi lè dákẹ́. Ìdí tí Ọlọ́run fi lè dákẹ́. Nígbà tí a ó mú àkọ́sórí wa nínú ìwé Jeremáyà orí 29 ẹsẹ̀ 11, orí 29 ẹsẹ̀ 11, tí ó kà báyìí pé nítorí èmi mọ èrò tí mo ní sí yín, ni Olúwa wí, àní èrò àlàáfíà kì í ṣe fún ibi, láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Nígbà tí a ó mú Bíbélì kíkà wa nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 9. Ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 9, tí ó kà báyìí pé lẹ́yìn ìgbà wọ̀nyí àjọ àwọn Júù kànkùn. Jésù sì gòkè lọ sí Jerúsálẹ́mù. Adágún omi kan sì wà níbẹ̀ ní Jerúsálẹ́mù létí ibodè àgùntàn tí a ń pè ní Bẹ́sáídà ní èdè Hébérù, tí ó ní ìloro 5. Nínú wọ̀nyí ni ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn ń gbé dùbúlẹ̀ sí, àwọn afọ́jú arọ àti àwọn gbígbẹ. Wọ́n sì dùbúlẹ̀ de ríru omi, nítorí áńgẹ́lì àwọn adígbà sọ̀kalẹ̀ lọ sí inú adágún náà, a sì máa ru omi náà o. Lẹ́yìn ìgbà tí ó bá ti rú omi náà tán, ẹnikẹ́ni tí ó bá kọ́ wọ inú rẹ̀ á di alára dídá nínú àrùnkárùn tí ó ní. Ọkùnrin kan sì wà níbẹ̀, ẹni tí ó wà ní àìlera rẹ̀ ní ọdún 38. Bí Jésù ti rí i ní ìdùbúlẹ̀, tí ó sì mọ̀ pé ó ti pẹ́ tí ó ti wà níbẹ̀, ó wí fún un pé, ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí? Abirùn náà sì dáhùn wípé, ọ̀gbẹ́ni, èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú adágún, nítorí nígbà tí a bá rú omi náà, bí èmi bá fẹ́ bọ́ wá, ẹlòmíràn á sọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú mi. Jésù wí fún un pé, dìde, gbé àkéte rẹ kí o sì máa rìn. Lọ́gán ó sì mú ọkùnrin náà lára dá, ó sì gbé àkéte rẹ̀, ó sì ń rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ọyẹ ẹjẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ẹtì. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, nígbà tí mo jẹ́ ọ̀dọ́mọkùnrin oníwàásù, ó ní ilẹ̀ ìpàgọ́ kan tó dára ní Nàìjíríà tí à ń pè ní ilẹ̀ ìpàgọ́ àwọn ọ̀dọ́. A máa ń lọ sí ibẹ̀ fún ìpàgọ́ lóòrèkóòrè. Ní ọjọ́ kan nígbà tí a wà níbẹ̀ fún ìpàgọ́, àwọn tí ó ní ibẹ̀ sọ fún mi pé àwọn fẹ́ ta ibẹ̀ fún $1,100. A kò ní ohunkóhun tó súnmọ́ iye owó náà nígbà náà, ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé Ọlọ́run yóò ra ibẹ̀ fún wa. Mo kó àwọn ènìyàn mi jọ, a sì gbàdúrà yí ilẹ̀ ìpàgọ́ náà ká, tí a sì jẹ́wọ́ pé ó ti di tiwa náà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí a kọ nínú ìwé Jóṣúà orí 1 ẹsẹ̀ 3. Ibikíbi tí ẹsẹ̀ ẹ̀yin bá tẹ̀, ẹ̀yin ni n ó fi fún. Nígbà tó yá, tí àwọn onílẹ̀ rí i pé a kò sọ ohunkóhun lórí owó, wọ́n tà á fún iṣẹ́ ìránṣẹ́ tó tóbi jù wá lọ. Ìpòrúurú ọkàn bá mi, àyípadà sí Olúwa. Àmọ́ Olúwa, a gbàdúrà, a lo ọ̀rọ̀ rẹ̀. Síbẹ̀ Ọlọ́run dákẹ́. Ó dákẹ́ nítorí ó ní ohun tí ó tóbi jù bẹ́ẹ̀ lọ ní ìpamọ́ fún wa. Ó mọ̀ pé ilẹ̀ 40 éékà yìí yóò kéré jù fún ibi tí a ó máa lò. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, gbọ̀ngàn tí à ń pè ní ìgbọ̀ngàn àtijọ́ nísinsìnyí ó gbà ju 40 éékà lọ. Gbọ̀ngàn tuntun wa tí ó jẹ́ kìlómítà 3 lọ́nà kìlómítà 3.
bí o bá ti ń gbàdúrà tí o sì ti ń yin Ọlọ́run tí ìgbàgbọ́ rẹ sì dá ọ lójú ṣùgbọ́n Ọlọ́run sì dákẹ́, ó ṣeé ṣe kó jẹ́ pé ó ní ohun tó tóbi ní ìpamọ́ fún ọ ju ohun tí ò ń béèrè fún lọ. Ó jẹ́ Ọlọ́run tí ó máa ń ní inú dídùn nínú ṣíṣe ju ìrètí àwọn ọmọ rẹ̀ lọ. Bíbélì sọ nínú ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 20 wípé ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí a béèrè tàbí tí a rò lọ gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa. Nínú Bíbélì kíkà wa tòní, ọkùnrin tó wà ní odò Bẹ́sáídà ṣàlàyé àrùn rẹ̀ fún Jésù pẹ̀lú ìrètí pé yóò ran òun lọ́wọ́ láti dé inú omi. Jésù ẹ̀wẹ̀ kò dá a lóhùn, ó sì fún un ní ohun tó tóbi jù. Èyí ni ọ̀rọ̀ ṣe rí nígbà mìíràn. Nígbà tí o bá ń gbàdúrà tí ó dàbí ẹni pé Ọlọ́run kò dá ọ lóhùn, ó lè máa pèsè ohun tó tóbi ju ohun tí ò ń béèrè lọ. Má sọ ìrètí nù o. Gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ìwé Àìsáyà orí 65 ẹsẹ̀ 8 dé 9 wípé nítorí èrò mi kì í ṣe èrò yín, bẹ́ẹ̀ ni ọ̀nà mi kì í ṣe ọ̀nà yín, ni Olúwa wí. Nítorí bí ọ̀run ti ga ju ayé lọ, bẹ́ẹ̀ náà ni èrò mi ga ju ọ̀nà yín lọ, àti èrò mi ga ju tiyín lọ. Kókó ọ̀rọ̀: nígbà tí o bá ti ń ṣe gbogbo ohun tí ó tọ́ ní ìhà tirẹ̀, tí Ọlọ́run sì dákẹ́, ó lè máa pèsè ohun tó tóbi ju èyí tí ò ń béèrè lọ. Kì í dùn púpọ̀, ṣókí lọbẹ̀ oge. Olúwàbùkọ́lá ayako ni ó ka ọ̀run ṣíṣí ti ẹ̀yìn nígbà tí a máa pàdé ní ọ̀la. Pípàdé wa bí oyin. Ó dàbọ̀.